fún wọn ní school pé mò ń lọ àdúrà o pé tó bá ti close lọ́sàn-án o kọ́ mọ̀ mú ọmọ mi lọ sí ṣọ́ọ̀bù o ó ní ọ̀dọ̀ ẹni tó máa bá mi fi sí tí àwọn èèyàn dúró ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ibẹ̀ ní kẹ́ bá mi fi ọmọ yẹn sí o ìyẹn àǹtí tó máa ń mú wálé wọ́n dẹ̀ láwọn ti gbọ́ bẹ́ẹ̀ ni sà wọ́n láwọn ti gbọ́ o lè mi fi lọ àdúrà o dídé tí màá dé o ni mo bá báàgì school ọmọ mi lunch bag àti bàtà ẹsẹ̀ rẹ̀ lẹ́nu ní ṣọ́ọ̀bù o mo ti bá bàbá ọkọ mi náà tó dúró kalẹ̀ pẹ̀lú àwọn bíi mẹ́rin tó ń káwọ́ lórí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n bí mi pé ibo ni ọmọ wà mo ní ọmọ mo ní school mo mú ọmọ lọ school mo mú lọ láàárọ̀ mo sì ní mo lọ àdúrà mi sì ní kọ́ mo wá ṣọ́ọ̀bù mo ti sọ fún wọn pé mo lọ prayer pé kọ́ máa mú wá kí ló ṣẹlẹ̀ ọmọ kékeré ọmọ bíi 14 years tó ṣàwà ń bẹ́ẹ̀ ó ní òun lòun fẹ́ lọ pọnmi nínú kànga nídìí kànga àwọn o lòun rí apá lòun rí ẹsẹ̀ lòun rí aṣọ blue o ìpè kìíní mo wá ní àwọn ọmọ mi aṣọ blue mo wọ̀ fún láàárọ̀. iná ọmọ ti jó Ọládépò Aisha o ẹ̀yin èèyàn ìkàmà làwọn èèyàn nú ayé o wọ́n sì mú ọmọ Aisha wọ́n sì jù sínú kànga ọmọ ọdún méjì wọ́n wá ti kànga yẹn pa. báwo làwọn èèyàn ṣe wà athlete up to this extent. ẹ̀yin èèyàn mi ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtùn wá fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ wò ó lọ́sàn-án kan òru kan ní Ọládépò Aisha ló mọ́ ọmọ lọ sílé ìwé o ó tún wá sọ fún wọn school yẹn wípé tí wọ́n bá ti close tẹ́ bá ti gbọ́ ọmọdélé bóyá àwọn school bus níbi tíṣà tí sì mọ́ ọmọ padà sílé ni ó ní pé torí pé kí ni pé òun lọ sórí òkè òun fẹ́ lọ gbàdúrà ó ní ọmọ òun o ẹ bá òun fọmọ òun sọ́dọ̀ neighbor òun. ní èèyàn wọ́n nígbà tọ́mọ yìí ó fi délé padà lẹ́nìkan bá ta lórẹ lẹ́nìkan bá fún lówó kó lọ ra fi ra bisikíìtì wọ́n lọ́dọ̀ neighbor tó lọ ra bisikíìtì báyìí ọ̀tá ni o. abalajọ tó ọ̀dọ́mọkùnrin yẹn ó kọrin ó ní ọ̀tá ń bẹ nílé olóde wọ́n ń ṣe pàdé olórí mi wọ́n ń gbàdúrà kírú mi lè jábọ́ kán lè wí pé ṣé àwọn ò sọ Júdásì ò mọ̀ pé Jésù á kú owó orí ẹ̀ lásán ló fẹ́ gbà láì mọ̀ pé torí ògo ni kó lè kú kírú mi lè yé. ẹ̀yin èèyàn ọ̀tá ń bẹ ńlé wọ́n ń bẹ lóde wọ́n ti rógun ọmọdé kékeré yìí ọmọ kékeré fa ọ̀tá lọ́tà ọmọ 2 years. àwọn èèyàn máa burú o àwọn ẹ̀dá ádámọ̀ arábìnrin sì gbọ́ ọmọ kékeré yẹn wọ́n ló lọ jù sínú kànga ó sì dè mọ́ bẹ́ẹ̀ ó tún wá ń sojú kòkòkò pé òun ti pa náà ni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí i lẹ́yìn ìgbà tí wọ́n ti fọlọ́pàá arrest ẹ̀ ló tún wá lọ ń change orúkọ máa ọlọ́pàá lọ́wọ́ ẹ wò ó ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ rí nǹkan wò ẹ rí nǹkan gbọ́ nínú fọ́nrán ilé tí mo mú wá fún yín ẹ máa ń comment kí ẹ bá mi like ẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kí ẹ bá mi bò káàkiri tààràtààrà kó kálé kó dẹ́sẹ̀ kùkù kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dènà pẹnu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sá o. yes ma orúkọ yín mà. orúkọ mi ni Ọládépò Aisha o. Ọládépò Aisha láti bo. láti ìlú Ọ̀mí ní òkè olóró nílé gẹ́rẹ́gẹ́. ẹ má bínú pẹ̀lú ohun tẹ́ ń gbọ́ ohun torí pé wàhálà ti pọ̀ tí ẹkún bá sì pọ̀ jù ohun àfẹ́ há Ọlọ́run nìkan lè rọ yín lójú yóò sì tù yín lójú yóò tù yín lá kí ló ṣẹlẹ̀ mà. ẹ ṣe sá o ní ọjọ́ Wednesday múra fún ọmọ mi ọmọ ọdún méjì April 5 ló pé ọdún méjì mo múra fún nílé mo dẹ̀ lọ ṣọ́ọ̀bù torí tòsí ṣọ́ọ̀bù ní skul ẹ̀ wà mo dẹ̀ mọ́mọ́ mi dé skul mo sọ fún wọn ní skul pé mò ń lọ àdúrà o pé tọ́ bá ti close lọ́sàn-án o kọ́ mọ̀ mú ọmọ mi lọ sí ṣọ́ọ̀bù o ó ní ọ̀dọ̀ ẹni tó máa ń bá mi fi sí tí àwọn èèyàn dé ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ibẹ̀ ní kẹ́ bá mi fi ọmọ yẹn sí o ìyẹn àǹtí tó máa ń mú wálé wọ́n dẹ̀ láwọn ti gbọ́ bẹ́ẹ̀ ni sà wọ́n láwọn ti gbọ́ o lè mi fi lọ àdúrà o dídé tí màá dé o ni mo bá báàgì skul ọmọ mi lunch bag àti bàtà ẹsẹ̀ rẹ̀ lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù o mo ti bá bàbá ọkọ mi náà tó dúró kalẹ̀ pẹ̀lú àwọn bíi mẹ́rin tó ń káwọ́ lórí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n bí mi pé ibo ni ọmọ wà mo ní ọmọ mo ní skul mo mú ọmọ lọ skul mo mú lọ láàárọ̀ mo sì ní mò ń lọ àdúrà mi sì ní kán mo wá ṣọ́ọ̀bù mo ti sọ fún wọn pé mo ń lọ prayer pé kán máa mú wá kí ló ṣẹlẹ̀
ọmọ kékeré ọmọ bíi 14 years tó ṣàwà ń bẹ́ẹ̀ ó ní òun lòun fẹ́ lọ pọnmi nínú kànga nídìí kànga àwọn o lòun rí apá lòun rí ẹsẹ̀ lòun rí aṣọ blue o ìpè kìíní mo wá ní àwọn ọmọ mi aṣọ blue mo wọ̀ fún láàárọ̀ mo gbọ̀n jìnnìjìnnì mo lọ dí kànga nígbà tí máa débẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe bá ọmọ nínú kànga o ní ọjọ́ yẹn náà. bẹ́ẹ̀ ni o gbogbo ọmọ Nàìjíríà gbà mí o ó ti lẹ́fọ̀ọ́ nínú kànga. mo ń bọ̀ ẹ bó ló ṣe débi kànga. ó yé mi o mo ṣáà ń béèrè pé bó ló ṣe débẹ̀ ọmọ yẹn ń jẹ́ kó yé mi pé dédé lòun bá kànga o dédé lòun bá kànga o kànga ó ga ó fẹ́ ga tó mi ìyá rẹ̀ lórí ìdúró o ọmọ ọdún méjì kò sí kí n ṣe ọmọ gíga o kò yé mi o tí mo ṣe wá wo kí la ṣe sáré aláàánú tó bá wà wọnú kànga tó bá wà gbọ́ ọmọ jáde ó dọ̀ ọmọ mi o ó dọ̀kú ọmọ mi o lábẹ́gbẹ̀ jìnnìjìnnì ló dilé hospital o nígbà tó ń gbẹdẹ́bẹ̀ àwọn ọmọ ti kú o wọ́n ní òyìnbó ti kú o nígbà tó ń dọ̀mọ̀ padà sílé àwọn ọlọ́pàá ti pè wọ́n àwọn police station mi a ti pè wọ́n kíkan gbà wá ẹ̀ríwé eléyìí o ó lọ́dọ̀ o ó sì ní obìnrin kan tá a jọ wà ní ṣọ́ọ̀bù yẹn kọ síwájú ilé táwọn wí ìnáwó kàmọ́ra obìnrin yẹn lájọ́ ń tajà kan náà àtẹ lájọ́ ń ta o ogun mo ta ṣùgbọ́n àtẹ ló pè mí àtobìnrin yìí pọ̀ o ìjà ní lójoojúmọ́ ó sì bá mi ń bẹ̀ ni ó bá mi ń bẹ̀ inú oṣù tó lọ ló bá mi jà o ó sì ti sọ pé tí mo bá rí kí n fara mọ́ ó ní tí mo bá ti rí kí n fẹ́ ìmọ̀ pé bí ọmọ ní ó gbà yọ sí mi ìgbà tó ṣá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lọ́tún àtòsí àwọn ọlọ́pàá ní gbogbo àwọn tó ń gbénu ilé kí wọ́n kó wọn bọ́ọ̀tà kán gbọ́rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ní àwọn ju ọmọ ìsíbẹ̀ ni ṣọmọ yóò wà wọnú kànga tán yóò tún dera rẹ̀ mọ́nú kànga ni ọmọ yóò lè gunú kànga àwọn ju ọmọ ìsíbẹ̀ ni tá a ṣe sọ bẹ́ẹ̀ lára rẹ̀ gbọ̀n bẹ́ẹ̀ ni ló ṣàǹbù gbogbo wa ìpè ẹ̀ ṣóhun lòun ní kọ́ ọmọ jábọ̀nù kànga ní abiyamọ kà obìnrin sì ni ọ ó ní ṣóhun lòun ní kọ́ ọmọ àbóhùn lòun ju ọmọ bẹ̀ àwọn èèyàn wá ń bá wípé tàjẹ̀ ṣe wá sunkún tá à ń dárú ọmọ ìtọ́ ó tún wá ń tajà lọ́wọ́ òtí ẹ̀ lẹ́mìí Ọlọ́run gbogbo èèyàn ló bẹ̀rẹ̀ sí ní bó ṣojú àwọn ọlọ́pàá mi o ó ní gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní gbé girigiri ló bá di kíní àwọn ọlọ́pàá ṣàrẹ̀ sí kí wọ́n gbé lọ o náà gbé lọ ní ọjọ́ náà o ilẹ̀kùn géètì wọn tí wọ́n sì bá wọlé jáǹkì ni gbogbo àwọn aráalé wọn ló sọ pé àwọn ò sí lé páwọn lọ àdúrà ọwọ́ mi làwọn ọmọbìnrin aráalé wọn ti romi náà ti lọ àdúrà o wọ́n lóhun nìkan ló kù ládùúgbò o ọ̀kadà tó sì gbẹdé látọjà ló gbé mi lọ pírẹ́yà òun nìkan ló kù ó wá ní ṣọ́ọ̀bù kan tó lẹ́ẹ̀mí àti ẹ̀ láàrin nínú ṣọ́ọ̀bù wa ó ṣẹ̀ṣẹ̀ gbà ni ó ń fọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó rí ọmọ mi gbà tán mú dé láti skul wọ́n ní iwájú ṣọ́ọ̀bù mi lọ́mọ mi jókòó sí tó sì ń dá ṣeré ọlọ́mọbìnrin yìí sì ń fọ ṣọ́ọ̀bù rẹ̀ ọlọ́fọ̀ ọlọ́run lọ pọn mí di kànga tó ń fọ ṣọ́ọ̀bù gbogbo àwọn tó rí iná láwọn lè ṣẹlẹ́rìí mi o láwọn lè ṣẹlẹ́rìí pé òun ló pọ̀ mọ́ mi ọmọkùnrin kan jẹ́ kó yé mi pé òun fọmọ mi 200 naira pé kó lọ́ọ́ fi ra nǹkan ọlọ́mọ mi fi dédé lọ́ fi gba ṣọ́ọ̀bù rẹ̀ lọ o ó ní àmọ́ nǹkan tó fún ọmọ jẹ́ ó ṣàjọ ọmọ kànga ọmọ ti kú nísìnyí ọmọ pọ̀ fóòmù ni ọmọ pọ̀ fóòmù àti gbé lọ mí o àti gbé kéèsì dọ̀ mí ó ti bá mi lérí ó ní tí mo bá ti rí kí n fara mọ́ agbé kéèsì lọ mí nígbà tá a dọ́ mi a ní kán bá wa rìfà kéèsì tó ṣe ń ṣe kán bá wa gbé kéèsì lọ pé kán bá wa fi ọwọ́ òótọ́ mú ọ̀rọ̀ yẹn òun la fi gbé wá sí Yàgànkù wọ́n sì ti transfer ọ̀rọ̀ yẹn wá sí Yàgànkù látànà níbi tí mo tún ti ń kọ statement ní Yàgànkù kò kúkú mọ̀ pọ̀lọpọ̀ ló jókòó lọ́kàn tó ń wó òun ẹ̀yìn mi ló jókòó sí ọlọ́tún ọjúmọ́ mi pọ́lọ́ mú mi ọlọ́tún ọjúmọ́ mi pé kò sí tí mo fẹ́ ṣe pé òun ti ṣe gbé o ọlọ́pàá yẹn ló tí mo ṣe wẹ̀yìn tó tún sọ fún mi pé mo parọ́ mọ́ òun tí mo ṣe wẹ̀yìn tí mo bá sọ̀rọ̀ pé tó bá nígbà ojú àwọn ọlọ́pàá mọ́ tì pé màá lẹ̀kan mọ́ olóhùn lẹ̀kan mọ́ mi padà ló ṣojú fún kòkó sunkún kó ṣe kankan o ọlọ́pàá yẹn wá dìde gbogbo tó ṣe ṣe làwọn ń rí ọlọ́pàá Yàgànkù ni obìnrin ni wọ́n ní gbogbo tó ṣe ṣe sí mi tó ọjú tó àárọ̀ tó ọjú mọ́ mi tó ṣe gbogbo ẹ̀ làwọn ń rí kò mọ̀ pé àwọn wo òun ẹ̀yin ọmọ Nàìjíríà gbà mí mọ̀ jẹ́ kí ìyà ìjẹ mi gbé o àkọ́rí ọlá mi ni òun nìkan mo ọkọ bí o òun nìkan ni mo bí o ẹgbà mí o ọlọ́pàá ọmọ mi o nígbà tó sì ìbílẹ̀ ìrẹ́jọ́ ní police station kọ́tàkọ́tà ló ń wí o ó ní àwọn kan gbẹ́bọ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù òun ó ní ọ̀pàdìyẹ òun làwọn bí pẹ́sẹ́ tó rí rẹ̀ ló fi podidi ọmọ ẹgbà mí o ọlọ́pàá ọmọ mi o a sì rí pé àwọn ọlọ́pàá àwọn fọwọ́ tó ṣe yẹ kán bá fọwọ́ mu ló já wá Agidigbo ẹgbà wá o.
kí ló kọ ẹni tẹ́ ń sọ yìí gan. Ṣọlá Àgbòméjì ní gbogbo ayé mọ̀ sí ládùúgbò nígbà tá a dé police station ó ti yórúkọ rẹ̀ padà sí Ṣọlá Ìbídàpọ̀ ló tún lóhùn jẹ́ ní police station. Ṣọlá Àgbòméjì olójẹ́ ládùúgbò nígbà tá a dé police station ó ní Ìbídàpọ̀ ló kọ òun Ṣọlá Ìbídàpọ̀ ni o ẹgbàá wa ọmọ Ìjẹ̀bú ni o. àkọ́kọ́ ni pé tí kéèsì bá ti dé Ìyágànkú èyí lè máa wò pé bóyá ó lè sílò ní fi ọwọ́ yẹpẹrẹ mú. kéèsì bá ti dé Ìyágànkú ìdájọ́ òdodo ẹ bá ń bẹ̀ ó mà lágbára o. ọdún méjì pé tó dà kó jẹ́ pé tọ́mọ bá kó bẹ̀ fún rẹ̀ kálọ́mọ kó bẹ̀ kò lè ti kànga ọmọ mi ò lápá kankan lára kò lè ti kànga àkọ́kọ́ tí ẹ̀kan bá fẹ́ wo kànga tó bá tiẹ̀ tí wọ́n kọ́ àkílẹ̀ tó sí kànga ilẹ̀ tó bá ti tẹjú mọ́ yóò ti mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ ábà ń torí ọmọ ọdún méjì ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run gbogbo àwọn tó wà ní òkùnkùn ta fà sínú ìmọ́lẹ̀ ọlọ́run fojú wọn hàn. àmín o. a sì mọ̀ pé ìdájọ́ òdodo yẹn rí ẹlẹ́dàá ọmọ yìí ò ní sùn. àmín. ẹlẹ́dàá ọmọ yìí ò ní sùn. a rí ìdájọ́ òdodo gbà lórí rẹ̀ kí ló kọ ọmọ yìí gan. Ọládépò Salam ni o. ọ̀gá pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ń lọ yé lálẹ́ ìbáyà bí ẹ máa lọ ẹ gba nọ́mbà ọlá tó bá dàárọ̀ ọ̀la á jọ pàdé ní Ìyágànkú á jọ pàdé ńbẹ̀ á sì rí ìdájọ́ òdodo ẹ fọkàn bó lẹ́yìn ṣe jẹ́ ẹ wá jókòó ẹ dìde ẹ jẹ́ wọn sọ̀rọ̀ ẹ dìde. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. ẹ ra mà. torí mi ò rí irú eléyìí rí torí rúmà yẹn. ẹ bá ń súnmọ́ dára díẹ̀. torí rúmà yẹn níjẹta mo bọ́mọ yẹn sọ̀rọ̀ bí mo dẹ̀ ṣe dé tí wọ́n ní ọmọ kú bẹ́ẹ̀ ni sọ wípé òun ti pò ń ti pa nìyẹn. ó sọ bẹ́ẹ̀ ni ó lérí ó sọ bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ tí ń lérí ní police station lánàá ṣẹ́jú ọmọbìnrin ọlọ́pàá wúmà yẹn sanra báyìí ṣẹ́jú ẹ̀ ló fi ń họjú lọ́dẹ̀ tí ń nawọ́ báyìí ní irun pé òun ti pò ń ti pa nìyẹn ní skáàpù bó ṣe pọ̀ ọmọ yẹn ní skáàpù ẹ̀ ní police station àwọn ọlọ́pàá kí wọ́n jọ nítorí ìtọ́lọ́hún lóòótọ́ máa ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àmọ́ lẹ́nìí nítorí mi lójú ń bẹ̀ ni pé ọlọ́pàá gbé e wálé. mo ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹ rí ìdájọ́ òdodo pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ yìí náà mo sọ lọ́la àjọdé Ìyágànkú lọ́la ni a sì mọ̀ pé àwọn ọlọ́pàá Ìyágànkú àwọn èèyàn dáadáa ni wọ́n sí a lójú wọ́n lè máa ṣe àwọn iṣẹ́ míì kí ẹ mọ̀ pé àbí wọ́n ṣe kankan àbí wọ́n ń ṣe bákan wọ́n ṣe bákan òdodo ni wọ́n tẹ̀lé ẹ sì rí ìdájọ́ òdodo obìnrin tó bá ti lọ́wọ́ ń bẹ̀ kò ní lọ láì jẹ́ pé ìdájọ́ òdodo ké lórí òun náà ẹ dìde ẹ lọ bá Ọláńta ká lè gba nọ́mbà rẹ̀ ká lè mọ̀ bá ṣe rìn lọ́la ẹ kálẹ́ sà. ẹ kálẹ́. yẹ sà orúkọ yín sà. orúkọ mi ni Adéṣọlá Adésínà. Adéṣọlá Adésínà láti bo. láti Muslim Odúnjọ Ìbàdàn. nìbàdàn yìí a rí ní ètò Kókórò Alátẹ kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mo gbé ẹjọ́ bàbá àti ìyàwó tí bàbá fẹ́ wá sí ibí ni. bàbá wo. bàbá mi. dádì yín. bẹ́ẹ̀ ni. àti ìyàwó tí wọ́n fẹ́. bẹ́ẹ̀ ni. mọ́mì tí yín ń kọ́. ó ti kọ bàbá mi sílẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sì ti bímọ síbòmí. kò yé o kí n dádì yín ṣe tẹ́ fi gbọ́n wá àti ìyàwó tí wọ́n fẹ́. ẹ ṣe ó dàbí ẹni pé èmi àti dádì mi àti ìyàwó rẹ̀. ìyàwó wọn ni wọ́n face mi àwọn méjèèjì torí èmi ń gbélé bàbá mi pẹ̀lú ìyàwó mi lójijì ìyàwó mi sì kú nígbà tí ìyàwó mi kú ọ̀dọ̀ mi tútù sí mi lọ́kàn kò sí tí mo fẹ́ ṣe àwọn ọmọ sì wà lọ́rùn mi ọ̀dà wọ́n sáré pé bí ìyàwó mi ṣe kú wọ́n ti ẹ̀ fi mí lára balẹ̀ wọ́n láti change ìwà sí mi wípé bíi kémi náà kó kù nù ilé kò sí bí mo fẹ́ lọ ilé bàbá mi ni ọkùnrin sì ni mí gbogbo ọgbọ́n tí mo wá dá láì jẹ́ pé bàbá kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ń change ìwà sí mi láìsí obìnrin ìsáàlì mọ́ báyìí dáná ṣùgbọ́n nọ́ọ̀sì ìsàkí náà ẹ̀ka àròsà wọ́n sá mọ́ change ẹ̀ ni wọ́n lè dédé dá wàhálà rẹ̀ tí wọ́n mọ̀ ṣépè fún ìyá mi wọ́n tiẹ̀ sọ́sọ́ dé pé àwọn pa ìyá mi ìyá mi tí ọ̀bá yín gbé ó lẹ́sẹ̀ pa mí tẹ́sùn pa ìyá mi ọmọ rẹ̀ ga àwọn ò tún pa mí ọ̀rọ̀ yẹn mọ̀ sọ́ ta ó léwu o ìyàwó mi sẹ́ kù èmi sì ń jẹ́ ìrora rẹ̀ nú ọkàn gbogbo àwọn ará church dẹ̀ ni pé ìwọ náà ní sùúrù
torí bí ṣe ń ṣẹlẹ̀ mi sọ fáwọn pásítọ̀ wa pé ẹ dákun ẹ bá ń pe bàbá yìí o ọmọ sọ aláìdàgbà di nǹkan mi o àwọn pásítọ̀ sì pè wọ́n ní díẹ̀ ní gbogbo nǹkan ṣe máa ń rí ipe ṣé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí pé ọgbẹ́ ọkàn ni fún arákùnrin láéláé ìwọ náà rí pé àwọn ọmọ rẹ̀ kéré ebi wọn ló yọ jẹ́ pásítọ̀ fún inú ilé odidi ilé ojúlé mẹ́jọ tí ìyá àti bàbá yín àgbà tí wọ́n fi lẹ̀ ẹ̀yin méjì lẹ̀ ń gbé bẹ̀ ó jẹ́ kí wọ́n gba mìrẹ́ǹtì sí now ìwọ tó ti di bàbá fún arákùnrin mọ́ nílá mọ́ àbọ̀ ọ̀fẹ́ kó wu ọmọ rẹ̀ ni sọ ọ̀fẹ́ kó kú ṣáájú rẹ̀ ni ó ní irọ́ wọn ni ọ̀dà tó yàrá mẹ́ta tí ìyá rẹ̀ àgbà fún nínú ilé ojúlé mẹ́jọ yìí jẹ́ ọmọ lò ní ọ̀rùn tó bá ti mọ̀ pé ó tún mọ̀ yọ lẹ́nu tí ò ní rí ilé ayé rẹ̀ ṣe jẹ́ kó kókó nù ilé kó wá fi yàrá mẹ́ta rẹ́ǹtì kó sì mọ̀ fowó owó yàrá mẹ́ta tọ́jú àwọn ọmọ rẹ̀ mi tó bá wà yọ sàmọ́ ṣiṣẹ́ ara dádì bá ní bàbá mi wọ́n láwọn gbọ́ wájú pásítọ̀ wọ́n bá délé wọ́n bá sì délé tí wọ́n ti rí ìyàwó àṣìṣe gbé wọn báwọn ọ̀rọ̀ ó tún change ọ̀rọ̀ bá change gbé àwọn délé nítòótọ́ wọ́n bá ní yọ wọ́n fẹ́ pa wọn ni wọ́n fẹ́ gbé lélẹ̀ lọ ni wọ́n fẹ́ gbàṣẹ lélẹ̀ lọ́nà dà kìí ṣe bẹ́ẹ̀ bí ìdílé bá ṣe rí náà láṣẹ dájọ́ ìdílé ìwọ náà wò ìdílé dáadáa ta ló tún kù fún ọ tó lè pè lẹ́ọ̀mọ rẹ láàbúrò rẹ ju arákùnrin náà lọ ọ̀rọ̀ sáà di kékeré ni to the extent that wọ́n bá lọ parọ́ mọ́ mi ní ọ̀dọ̀ àwọn landlord pé èmi mo máa da ilé rú èmi máa bá wọn jà èmi máa ṣe mo máa dá àdúgbò mi nà àwọn èèyàn wọn á gbà bó ẹni tí ò lè dájà tọ́wọ́ pé èmi tọ́wọ́ pé àlọ́ǹdìwé bí àwọn ohun ṣe kú gan ọlọ́run ní ọ̀pá mi mo ní àtáàkì wọ́n ń pe kinní kan ní asthma ẹ̀ ń bá mọ̀ rí dáadáa ọlọ́mọdé àná mi kì í gbàdúrà mi ní gbàdúrà fọ́tà mi ó mú mi o ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Kristi wípé ó ní omi ìtura lọ́dọ̀ ó dá sọ́rọ̀ ayé mi if not I could have gone. bàbá yóò pìtì mi rárá ipò ìṣẹ̀lẹ̀ báyìí kò tí ẹ̀ mọ́ tí wọ́n bá ń sọ pé kinní kan ṣé ní ó kọ́ tí ń tọ́kàn ń kọ́ bá mo ní ọ̀dà pẹ̀lú ìgbàgbọ́ lọ́hùn mo ta gbogbo property mi mo ń ta díẹ̀díẹ̀ ni mo fi ń tọ́jú ẹ̀tì mi màá fi tọ́jú àwọn ọmọ mi nígbà tó wá gbẹ́jọ́ lọ àwọn gan láńlọ́ọ̀dù wípé ẹyin mo mọ́ bá wọn jà kódà gan mọ̀ mọ́ náà ń kíní kan ṣe àwọn kan tó lè rí sìn wọ́n ní ẹjọ́ tó gbé lọ general landlord yìí family issue ni na but now ó wá lọ pé àwọn kan wípé kí wọ́n ṣàbọ̀ lé kó lé ní òun fẹ́ kọ́ lọ kó bá ìyá rẹ̀ nílé ọkọ tí ìyá rẹ̀ ti fẹ́ láìsọ ọmọ ọwọ́ pé àwọn yẹn bá pè mí wọ́n ní ọ̀dà bàbá ìwà afẹjọ́ sùn kíkan lónìí ló kúkú ń bè èmi I was absolutely unconscious bí ẹni pé wọ́n ti fògùn nà mí gan ni because ìrìn rẹ̀ nìkan kan support mi wọ́n ládùúgbò gbé àwọn àmọ̀tẹ́kùn kan pé kí wọ́n wá gbé mi pé pẹ̀lú àwọn ọmọ mi mẹ́ta kí n kó kú ní ó kí n bó mo fẹ́ kó lọ báà ní í ṣe máa kọ́ ọmọ mẹ́ta lọ bá yà mí nílé ọkọ tó ti fẹ́ ṣòṣèré gbọ́ létí ni nílé bàbá mi àṣọ àṣẹ hàn mo bá fi omi jẹ́ kó àwọn ọmọ ẹ̀ kúrò nínú ilé mo lọ bá ọ̀rẹ́ mi kan ládùúgbò ọ̀rẹ́ mi ń gbà mí lé níwájú ọlọ́run tèèyàn tíṣà ni mo lò bí oṣù kan lọ́dọ̀ rẹ̀ ó sàn tú mi pé mọ̀ ṣe rẹ̀ léṣe o kí ni kan pé fámìlì yín pé bàbá yìí ní ń dalé rú o wọ́n wulẹ̀ tán ra rẹ̀ o bàbá yóò wà bí bàbá o igbó tó bá wà bí bàbá kò tiẹ̀ ní rí ọ bí ọ̀tá rẹ̀ o mo ní ọ̀dà kí wàá la fẹ́ ṣe God so good aládùúgbò musa ṣùgbọ́n àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ àwọn pásítọ̀ náà dá sí pásítọ̀ Adébóyè àwọn pásítọ̀ wà ní CAC Buda lẹ́ngbà yẹn wọ́n sáà contribute pẹ̀lú àwọn family wa wọ́n contribute díẹ̀díẹ̀ fún mi ńgbà yẹn mo ṣáà gba a room torí káwọn ọmọ mi lè resume sí school torí tòsí ibẹ̀ ní school àwọn ọmọ mi báwọn ọmọ mi ṣe resume sí school mo sáà tọ́jú wọn tó yọ mo wá lo almost bíi 14 months nínú ilé tí mo gbà yẹn mo wà inconvenient because bẹ́ẹ̀dì nìkan àti kú àti gáàsì pẹ̀lú aṣọ school ọmọ mi ní orí kó lọ ọbẹ̀ mo ṣáà manage pé káwọn ọmọ yẹn má fi lose academic wọn nígbà tó wá yá bàbá ń lé mi ọjà pastor bàbá yẹn wá ní pé ìgbà tí mo ṣe lo bí èyí yà pé ibo ń lé wa gan pò ń tiẹ̀ fẹ́ lọ speak bàbá yẹn pé ó yẹ kí inú rẹ̀ ti rọ̀ bàbá yẹn wá lọ bàbá yẹn wá bá wọn ó lóun ti bá wọn sọ̀rọ̀ pé bàbá wípé kò kú ríṣẹ́ gidi náà gáàdì náà ló ń ṣe wípé tó bá inú bàbá yóò ti rọ̀ àbẹ́ tẹ́yàn bá ṣẹ̀ láàrin 12 months náà tí ọba ti pé ń tàn fẹ́ gbẹ̀mí èèyàn ó yẹ kó lè dáríjì èèyàn torí à ń gbàdúrà sí bàbá àti ńbẹ lọ́run náà sì ń dárí ẹ̀ṣẹ̀ wájú wọn. mo bá ní ọ̀dà ó ti yé mi mo bá mú aṣọ àwọn ọmọ mi ike díẹ̀ dẹ́ pé kí n padà sínú ilé torí ẹrù mi ṣé àmì wà nínú ilé tí grandma fún mi bí ọba ìṣe rí mi ó ní o tún pẹ́ gbalé mọ́ wọn o tún padà rọ èmi àti olè gbẹ́bí kíní kan mo ní ẹ ní sùúrù ìdílé ń gbàgbọ́ ìdílé kò sẹ́ni tí ò mọ̀ ìdílé yìí ìgbẹ̀yìn bá wá ń ṣe bẹ́ẹ̀ àwọn tó wá wà ládùúgbò èrè ẹ̀kọ́ ò lè fẹ́ kí wọ́n kọ́ nù ìdílé gan
bàbá yìí ò ṣáà gbọ́ kíní kan lọ́ba tún lọ bá àwọn aláàlọ́ pé ó tún kẹ́rù wálé o ọ̀fẹ́ dọ́gbọ́n padà lé o aláàlọ́ bá pè ń pé ìgbọ́kìlọ̀ ń bá sálẹ̀ fún pé ibi mọ̀ wà òjò ti sí páànù bàbá ń lé ìdẹ̀rù owó san gan pé tí n bá ṣe kó ẹrù mi wá bì tí n bá ṣe ọ̀rá máa torí ìtòsí ibi iṣẹ́ mi níbẹ̀ yí pé ìdí tí mo fi ń kó ẹrù padà wá bẹ́ẹ̀ nu kó súnmọ́ ibi iṣẹ́ mi aláàlọ́ wá ní ọ̀dà tọ́rọ̀ bá rí báyìí pé àwọn ò dá sí ọ̀rọ̀ yẹn mọ́ pé àwọn ti realize pé family issue ni pé bàbá ẹ̀ ní ọmọ the right way láti settle issue yẹn wọ́n bá ní kí n lọ bẹ bàbá ẹ̀ lé again with the authority general landlord mo bá lọ lẹ́ẹ̀mẹ́ta 3 consecutive days mo fi lọ bá bàbá mo bẹ̀ wọ́n mo wá lọ fún alága ní reply padà wọ́n ní ṣé o ti bẹ̀ wọ́n ní filẹ̀ wọ́n ní tọ́ba rẹ̀ jà rẹ̀ yóò realize pé ó yẹ kóun ti calm down mo bá padà ètí màá tún rí náà ni pé wọ́n ní pé téèyàn bá bẹ̀rẹ̀ pé yóò tiẹ̀ yẹ kó sí changes bàbá yóò ṣe mo wá láti lọ kó ẹrù mi tó kù nínú ilé mo bá kó wa lọ́sàn-án pé ọ̀dà gbogbo ẹrù mi ni mo bá kó ta mo bá tí wọ́n tilẹ̀kùn lé wa kankan mo bá kànlẹ̀kùn ìyàwó bàbá yìí ló bá sílẹ̀kùn ló bá fi ọwọ́ dí gàgà ẹnu ọ̀nà lọ́sàn-án gan pé òun níbi kan tó kọ ẹrù lọ o so onílé ń bímọ ni kéde kàmọ́ ni kí lẹ mí ṣé bí ìwọ tó jẹ́ yàwó lọ́yẹ kó tún mọ bá bàbá àgbà sọ̀rọ̀ bó bá tẹ̀ pé mi àti ẹ̀bà tó rí pé mi àti bàbá àgbà àṣìjọ́ jàrí bàbá àgbà náà ni wọ́n fẹ́ da nǹkan rú sí ọmọ ṣe kankan ṣe gbogbo ohun tí ì ṣe ní ọmọ parọ́ mọ́ mi mo bá sá wà níta yẹn di bí alẹ́ bàbá àgbà ṣe bí dáàdì yín gangan ni dáàdì mi ni mo bá dúró síta ẹ̀yin ni last born ni èmi ni first born àwọn àbúrò yín kọ́ àbúrò kan ni mo ìyá mi bí fún mo bí fún bá dáàdì mi obìnrin òun ìsúnmọ́ wọn rárá torí wọn kì í wọ́n jẹ́ I used to call my father biological father because wọ́n ní close relation mo máa ń pè wọ́n ní biological father because wọ́n biological father ni but wọ́n ní woman relation pẹ̀lú àwọn ọmọ bí mo ṣe jẹ́ first born tí n bá fẹ́ wà ẹ mọ̀ èèyàn máa ń wà friendly pẹ̀lú ọmọ ẹ̀ but àtìgbà tí issue yẹn ti ṣẹlẹ̀ ni wọ́n ti try lájọ pé àwọn ò ní irun tá a bá ti ń bá sọ ọ̀rọ̀ bíi mẹ́wàá fún wọn dádì ẹja ṣe báyìí ẹja wọn cancel ẹni pé kò sí tó kàn wọn. kí ni ìyá yín ṣe fún wọn. wọn ṣe nǹkan kan fún wọn ju pé wọ́n leave wọn lọ ní nígbà tí ìnáwó mọ́ tó pé èmi ọmọ sì ti settle àárín wọn tẹ́lẹ̀ wọ́n ti padà sọ́dọ̀ wọn later níyà mi tún pè ń gbé ṣó ti rí ohun tó settle rẹ o sọ pé kò lè gbọ́ mọ́. mo ní bí mi ṣe step. dáàdì yín ní principle gan. principle yẹn is so bad ni because I can say it orí afẹ́fẹ́ la wà ó bad because èmi gan ti observe wọn dáadáa ìpè torí tó bí ìwé bí yàmi ìgbà tí yàmi láwọn ó kú lọ́dọ̀ wọn ìyá mi ń pé ṣé mo fẹ́ káwọn kú fún wọn ni ìpè ṣé mo rí èmi náà rí tí wọ́n ń dán wò mo ní ọ̀dà ọlọ́run. kí lẹ fẹ́ báyìí torí àkókò. ètò mo fẹ́ báyìí náà ni pé kí wọ́n jẹ́ kí peace òrè nínú ilé yẹn torí inú ṣọ́ọ̀bù. ta ló kọ́lé yẹn. bàbá àti ìyá tó bí wọn lọ́kọ. bẹ́ẹ̀ ni ìgbà tí mo kó ẹrù tí mo wá kó wálé tí ìyàwó wọn jẹ́ kí n kó wọlé inú ṣọ́ọ̀bù wájú ilé ni wọ́n ní kí n kẹ́rù sí inú ṣọ́ọ̀bù yẹn lèmi àti ọmọ kékeré mi ọmọ yẹn ń bẹ̀ ń ta là ń sùn for good 2 months. ẹ jẹ́ pé dáàdì yín gan ò tí ì kọ́lé nù. wọn ò tí ì kọ́lé o. torí àwọn kan sọ pé bẹ́ẹ̀ ṣe yẹn pé ẹ̀ bá sọ fún dáàdì yín pé kí wọ́n gba ilé bàbá wọn lọ a jẹ́ pé ilé bàbá wọn lọ wà. ilé bàbá wọn wà. ìyẹn gan lẹ̀ tí ìsìnlẹ̀ dáàdì yín bá wọn. bẹ́ẹ̀ ni ilé bàbá wọn lọ wà èmi lè sọ wípé ilé torókọ kan náà lájọ ń jẹ́ that's it. ó kọ o. Adésínà ló kọ bàbá wa tó kọ́lé so àdé ojúlé mẹ́jọ tó bàbá yín bẹ́ẹ̀ ni ó kọ yẹn náà là ń jẹ́sẹ̀ mọ́ as family cons. ẹjọ́ wa nínú. èmi ò bọ̀ èmi dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́kọ̀ọ́lé ayọ̀fẹ́ mi but for this time season kò sẹ́ni tí òun mọ tẹ́kọ́lọ́mì wí o and àwọn ọmọ yẹn dẹ̀ rèé wọ́n need the good care. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. kọ́lọ́njẹ́ ní oríṣi alálùbáríkà ni iṣẹ́ yìí náà ọlọ́run ti ṣe alálùbáríkà security mo manage o. ẹ̀dùn tí wọ́n kí bàbá yín gan kọ́lé tẹ́kí lè mẹ̀rẹ́ tí bàbá yín gan gbé tí wọ́n fi bí yín pù lẹ́sẹ̀ gbé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sẹ́ẹ̀nì gbé ayé. àdúgbò yín kò gbáyé yín gbáyé ṣùgbọ́n now wọ́n ti ẹjọ́ tí mo gbé wá bì wọ́n ti dá níta ní abẹ́ kínní wọ́n sì ti pé bàbá wá wọ́n dẹ̀ ní kí bàbá ṣàdúrà fún mi fún gbogbo àwọn tó tíìmù yẹn wọ́n dọ̀bálẹ̀ fún bàbá wọ́n ní bàbá a ti rí nínú ìṣe yín wípé ẹ fẹ́ kí arákùnrin yín èmi pé kí n bá wọn gbé wípé now in order to settle the matter wípé láàrin ọjọ́ tá a wá mọ́ǹtì náà ni di December pé kí wọ́n fi everything balẹ̀ pé kí wọ́n má rojọ́ kankan kì í mọ́ pé kí wọ́n dẹ̀ settle case yẹn pé lágbára ọlọ́run pé ọlọ́run ó dìde àánú fún mi ní tí wọ́n wí l'Àgídìgbò nù wọ́n ní ọlọ́run dìde wọ́n náà ní náà lọ jẹ́ kéèyàn sọ pé èèyàn fẹ́ jókòó kabẹ̀ yẹn pé tí. dáàdi yóò ṣáà gbà.
wọ́n gbà lọ́jọ́ yẹn. wọ́n kàn gbà kẹ́ ẹ fi délé. yes ìgbà tá a wá délé ṣọ́ọ̀bù tí mo tún wá mánéèjì tèmi àtọmọ yẹn ń sùn kó tó lọ skul bó ṣe di Sunday tí wọ́n lọ give report fáwọn èèyàn wọ́n tún láti wá fi kí tì ṣọ́ọ̀bù yẹn to the extent that pé ọmọ mi ò lọ school fún good 4 days àní ọmọ yẹn ó sì fẹ́ ṣe exam ní next week. I was so sad pé èmi gan aṣọ kan ni mo ń wọ̀ throughout of that day mo irú ìbànújẹ́ wo lẹ tún dàbẹ̀ ń create fún mi. owó tí bí mo ṣe struggle wá bí out of ìrora náà mo fi sọ pé I want peace to reign in this family sẹ́. àwọn ọ̀rẹ́ mi here and there ń lomi tó bá rí mi ò ní ìwọ ọ̀bọ ìyọ́ ló ń jẹ́ wọ́n ṣe é léṣe o you have to be very careful pé kó wá sórí. yes tẹ́ ẹ bá tún gbalé gan ní ìsìn torí ẹ sọ pé ẹ gbé ilé kan fún odidi oṣù mọ́kànlá. bẹ́ẹ̀ni èrú mi ni. ẹ tún padà sílé dáàdi yín náà ni. bẹ́ẹ̀ni. ilé tẹ́ ẹ gbé yẹn fún odidi oṣù mọ́kànlá kí lè tẹ́ ẹ kọ́ntínú láti máa gbé bẹ́ẹ̀ lọ. ibẹ̀ yẹn ọlọ́run má jẹ́ kí irú mi ò lè gbé bẹ́ẹ̀ I'm very sorry to say torí àwọn yẹn náà mo bá ń bẹ̀ ilé yẹn ó inconvenient life mi because ìmá ti lọ látàárọ̀ tí n bá tún dé torí tí n bá dé ìmá àtẹ̀sán àwọn ọmọ mi tí màá kọ́ wọn iṣẹ́ tí màá wò ilé yẹn tí n bá wọlé báyìí màá ní láti stay outside of the house láì jẹ́ kí àwọn labour mi kí wọ́n settle down ni because wọ́n ìmí ìṣe ṣọ́ọ̀ṣì inú ilé ó lè jẹ́ bóyá moment tẹ́mi fẹ́ sùn nínú ìmọ̀ da nǹkan rú flat ni ẹ mọ̀ kéèyàn fi flat rent ní room by room tí èsì face me and face you sẹ́yìn ká ní face me and face you ni. ẹjọ́ ń lo sitting room kan náà. ti jẹ́ general sitting wọ́n fi ṣe bíi parlour ń bẹ̀. I was unfortunate náà ni mo fi gba abẹ yẹn pé káwọn ọmọ ẹ fi go back to school nígbà yẹn pé it's an emergency but kò sí tí mo fẹ́ ṣe mo ṣàwọn pé jane try pé àti ìgbà tí màá fi lo 12 months pé ọlọ́ọ̀ jẹ́ kí issue mi náà settle n tó mú mi wọ̀bẹ̀ yẹn nù nígbà yẹn. lágbára àwọn ẹbí ìyá yín ńkọ́. àwọn náà wọ́n wá ràn mí lọ́wọ́ torí tí n bá sáré dọ́dọ̀ wọn bó wà ní ilé bàbá ẹni kì í bani lẹ́rù ni tí bàbá ẹ̀ bá tiẹ̀ ṣẹ̀tù tó tiẹ̀ rí lé gbé tọrọ owó ilé tiẹ̀ kó ní ọ̀rọ̀ rẹ tó ń lọ ibi iṣẹ́ nǹkan ọ̀rọ̀ a máa change díẹ̀díẹ̀ fún ẹ̀ but now tí bàbá wa yarí pé ilé òun pìvà kí gbogbo ilé wà ní títì pa ipò pè òun ọ̀dà èmi wá sọ fáwọn ẹbí ìyá mi pé ẹ gbọ́ ẹ bá wo mi ràn o àní bó bá ku pẹ́ẹ̀nì mi báyìí tí wọ́n bá fi gbà báyìí máa kó kónú ilé yẹn tó ku pẹ́ẹ̀nì báyìí èyí sì tí mo fi gbé wọn wá orí afẹ́fẹ́ gan ni pé kọ́mọ́dàbẹ̀ kan kọ́mọ́dàbẹ̀ kí wọ́n mọ̀ pòwe kan mọ́ ni pé òòrọ̀ máa lè ti náwó òsì sílé bàbá rẹ̀ and I don't want to be a victim of that. So now mo ti bẹ̀ wọ́n tiẹ̀ ti sú èmi gan tó di ẹsẹ̀ mo ti wá rò pé I have to save the life of my children because àwọn náà lọ́jọ́ ọ̀la àdílé wọn. kí ló kọ dáàdì yín náà. wọ́n pè ní Adéwálé Adésínà. bàbá Adéwálé Adésínà bàbá Adéwálé Adésínà ẹ lẹ́mọ̀ tẹ́ rí o ẹ̀yin lẹ́sìn mọ ohun tí ó fà á tí ẹ fi fẹ́ jẹ́ kí ọmọ yín gbé pẹ̀lú yín ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ ẹ lẹ́mọ̀ tó fà á ṣùgbọ́n mo mọ̀ pé ẹ lè bẹ lọ́hùn kí àwọn ọmọ yín ó ṣáájú yín lọ ẹ̀yin náà pẹ́ láyé o ẹ pẹ́ o ṣùgbọ́n tí wàhálà ìdààmú ìfòòró bá pọ̀ jù ì máa gé ẹ̀mí kúrú náà ni brọ́dà yìí kọ́ máa yẹ kí frustration setting tó bá ti setting pẹ́rẹ́ báyìí ó lè mú kéèyàn máa ṣe àgánigan tí wọ́n bá dẹ̀ farabalẹ̀ ọmọ mẹ́ta ń bẹ lọ́wọ́ wọn bó lọ́yẹ̀ fẹ́ dó tọ́jú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta abẹ̀yìn torí Ọlọ́run dádì ẹ jẹ́ ká wo ọ̀nà tá a lè gbé gbà dandan ni fún yín sáà dandan ni fún yín ọkùnrin ni yín ìyàwó yín ti ṣaláìsí àwọn ẹbí ìyàwó yín kọ́. àtìgbà tó tiẹ̀ tí ìyàwó ti ṣaláìsí làwọn ti bínú tán nkálukú ti fọ́n lè kó wọn rí tèmi rò rárá wọ́n ní for now ìkan tí máa ń dá mi lóhùn sísítà rẹ̀ tí máa ń dá mi lóhùn gbà kan tájọ máa ń pera wa ó ní for now pé business òun ti wà disorganized lẹ́kọ̀ọ́ pé òun ò tiẹ̀ lè render ní assistance kankan wípé kí n try láti manage kí n máa survive àwọn ọmọ yẹn for now. ọmọ ọdún mélòó ni àkọ́bí yín.
I'm at least going to over going to 14 years. 14 years. Coming 14 years. Yes. Torí pé rẹ ní báyìí tọ́jú àwọn ọmọ yẹn gan ó tó kún wàhálà yín. Tí ẹ bá rẹ nìkan gbọ́mọ àwọn ọmọ yẹn lọ́wọ́ yín kọ́ pé ẹ jẹ́ máa bá yín tọ́jú ẹ̀ lọ ká máa bá yín take care wọn kẹ́yìn ó ti kẹ́ sọ̀rọ̀ nínú bí o kò kẹ́ wá bí ó ṣe dá lọ tí ẹ lè ṣe. Mo lè ṣe bá ní good yes mo lè ṣe. Okay. Ṣùgbọ́n nígbà kejì náà tẹ́ ẹ bá nílé bàbá ẹ gbé ayé o. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká gbé lórí wípé ilé yẹn ò sí ń bẹ̀. Yes. Ká gbélé pé ilé yẹn ò sí ń bẹ̀. Yes. Pour lè fẹ́ survive nínú ayé. Ṣé. You have to. Yes. You have to. Ìgbọ́n tá a kàn sí ni pé ẹ jẹ́ ká bàbá Adésínà ẹ yọjú sí wa l'Agidigbo lọ́jọ́ Monday. Bàbá Adésínà ẹ yọjú sí wa l'Agidigbo lọ́jọ́ Monday ká wo ọ̀nà tí a lè gbé gbà níbo màmá yín wà. Àwọn ti wà nílé ọkọ wọn. Níbo ló wà nílé ọkọ? Ṣáàjì Òdínjó. Òdínjó ni kí ló kọ wọn? Mrs. F.A. Adésínà. Mrs. F.A. Mrs. F.A. Màmá F.A. Adésínà. Mrs. Adésínà Mrs. F.A. wọn jà Adésínà. Ok Mrs. F.A. ní agbègbè Òdínjó. Mrs. F.A. lágbègbè Òdínjó. F.A. Lásìsì. F.A. Lásìsì lágbègbè Òdínjó. Ìyá Adéṣọlá. Ẹ̀yin náà yọjú sí wa l'Agidigbo ní ọjọ́ Monday. Ẹ o ọmọ èèyàn lè wà nínú wàhálà ìdààmú kọ́kàn bí ó sì balẹ̀ o. Ẹ o àkọ́rí ọlá yín sì rèé ṣé fún bàbá àti màmá ẹ̀yin àkọ́rí ọlá wọn. Wọ́n ṣe ń dààmú wọ́n ń dààmú o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Mrs. F.A. Lásìsì ẹ yọjú sí wa l'Agidigbo lọ́jọ́ Monday. Bàbá Adésínà. Bàbá Adéwálé Adésínà a retí yín lọ́jọ́ Monday. Gbà ó ní ìyàwó yín ṣaláìsí. Ó kú ní 2020. October láti 2020 yẹn di sin ẹ sì fẹ́yàwó mi. Ẹ kàn dákọ àwọn ọmọ yẹn káàkiri. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n nígbà tó di last ọmọ mẹ́rin ni torí ọmọ kan tó bí tó fi give up ìyá mi gbé ọmọ yẹn dẹ̀ survive but àwọn mẹ́ta tó kù bẹ́ẹ̀ni àwọn mẹ́ta tó kù ni mò ń bá fà torí skul wọn ọ̀dọ̀ mi ni kò dẹ̀ tí ì jọra wọn ìgbà tó wá di last time ni wọ́n wá ń consider mi díẹ̀ pé ẹ̀yìn ọ̀dà first born rẹ jẹ́ kó wá ẹ̀yìn bọ̀ líǹgì yín kó sàwà mọ̀ràn mi lọ́ọ̀yìn ìyá mi ní sọ báyẹn wọ́n try láti mú first born yẹn bọ̀ yín wá sí skul nítòsí ọ̀dọ̀ mi èyí tó wá jẹ́ obìnrin pẹ̀lú èyí ọkùnrin tí mo ń wá lọ́hùn wọ́n tún wá ní àwọn ẹbí pé àwọn ẹbí wa àwọn fámìlì ìyá mi pé wọ́n ti ní pé ṣé ẹ fẹ́ pa Adéṣọlá ni yí pé àwọn rí bí bá ṣe ń rìn lọ gan kò jọ bí ẹn pé ò ní rìn wọ́n wá mú ìyá ọmọ obìnrin yẹn náà sí ọ̀dọ̀ wọn wọ́n wá fi ìkan tó kù ní last time no since that year I have a lot of debit láti pay back because kò sí bí mo ṣe fẹ́ ṣe analysis yẹn bad gan fún mi mo ní láti mọ bẹ̀bẹ̀ náà ni pé ẹjọ́ máa rectify rẹ̀ ẹjọ́ wọn ní kò sí wàhálà pé ọlọ́run dídí àánú fún ẹ. ṣé ẹ kàwé rárá. mo kàwé I'm a graduate of statistics. níbo ẹ ti parí. I graduated from Osun State College of Education Ezake 2009 mo dẹ̀ serve mo sì rú ní 2009 to 2010 and since then mi rí ìrísẹ́ kankan till now mo kàn hustle ni tí mo fi bí gbogbo àwọn ọmọ mi mo ṣiṣẹ́ ń yálè ní ibẹ̀ ló tiẹ̀ fẹ́ ẹgbẹ́ mi tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèbò yálè nígbà tí mo wà attack tó pé ẹ mọ̀ pé. ẹ má ṣe ọ̀nà ṣe rí story ayé yín kò lè ṣe gbọ́ tán. ọ̀lẹ́gbọ́ yìí òyìn yẹn wá bọ̀ lẹ́sẹ̀ retí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kọ́lọ́ọ̀bá Èdùmàrè kó má fi wá fọ̀tà mú o kọ́lọ́ọ̀ má jẹ́ káwọn ọmọ wa kàn ṣìrìn inú ayé wọn ò ní ṣìrìn wọn ò ní ṣẹ̀ṣẹ̀ gbé wọn ò ní ṣí ọ̀dọ̀ neighbor lọ ẹ bá ń ṣàmì àdúrà kẹ bá ń gbé tọ àdúrà mi ọmọ ẹ báyìí ó ti kàn jẹ̀gbọ́n tiẹ̀ ó ti fi kú ṣèfà jẹ neighbor sì pa nípa àfọnáfọnṣu nípa àyà
àwọn èèyàn dájú o àwọn ọ̀dájú abiyamọ kan bẹnu ayé obìnrin sì lòun náà ọlọ́run máa fi wá fọ́tà mú ẹ̀yin yẹn mi ẹ bá ń comment kan bá mi láì kẹ́sì máa pín káàkiri ní ìrìjò báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.